Hello, ẹ̀yin èèyàn mi. Bẹ́ẹ̀ ni o, Ọlọ́run máa mú gbogbo wọn ní kọ̀ọ̀kan. Wrong hand náà máa bọ́ sí. Bẹ́ẹ̀ ni. Nọ́bá ni olórí Mary àwọn ṣe ló rán àwọn kidnapper pé kó lọ kidnap Naomi. Wọ́n ti arrange, ó ti ṣe everything. Pé tó bá dé ilé ẹ̀, pé kó ṣáà make sure pé kán wà níbì kan, kán máa ṣọ́ Naomi ìgbà tó bá máa jáde, kán tẹ̀lé, kán lè kidnap ẹ̀. Wọ́n ní wọ́n lọ bẹ̀ o. Àwọn yẹn wọ́n lọ dúró sẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n ń ṣọ́ Naomi. Wọ́n ní ẹni tó bá ń retí àti sùn akàn, ó máa pẹ́ létí omi. Ó máa pẹ́ létí omi. Nǹkan tó bọ́n ṣe sọ ni. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣọ́ Naomi, ó máa tó jáde, ó máa tó jáde, ó máa tó jáde. Meanwhile, wọ́n ní Mariam pé àbí Naomi pé ó ní bí ara ṣe ń ṣe òun ní àtàná yẹn. Pé irú àárọ̀ yìí kó fẹ́ lọ sí meeting. Pé bó ṣe wá ní òun ọmọ bára òun ṣe ń ṣe òun, kó ṣe ló dàbí pé òun fẹ́ faint àbí òyì fẹ́ kàn. Pé bó ṣe padà sílé nìyẹn tó wà lọ relax. Wọ́n ló ń lọ relax nínú yàrá ẹ̀. Kò wá lè jáde látàárọ̀. Wọ́n ní àṣé wọ́n ṣe ń yọ sóná ń yọ gbọ́. Wọ́n ní olórí wọ́n ti ní ká má pè wọ́n lólórí. That is Tóbilọ́ba. Wọ́n lóun náà tún fẹ́ lọ ṣe jàmbá tiẹ̀. Wọ́n ló ti ní motive nǹkan míì tó tún wá lọ sí ilé Naomi. Pé bó ṣe bọ́lẹ̀ ní kíni, ó pọ́ páàkì mọ́tò bó ṣe bọ́lẹ̀ pé kóun dé ẹnu gate ibi tó ti ń páàkì ṣá. Kò mọ̀ pé àwọn kidnappers wọ́n ti lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan tó ń dúró de Naomi. Wọ́n ní bó ṣe gbé olórí Tóbilọ́ba, wọ́n ṣe gbé Tóbilọ́ba dípò Queen Naomi. Wọ́n ní wọ́n gbé lọ fi fámíyá. Wọ́n ní bọ́dẹ̀ ṣe débi tí tó ń lọ. Wọ́n bá pe àwọn jàǹdùkú wá pé ẹni rán wọn. Àṣé Mary ló rán wọn, Mariam. Wọ́n ní bí wọ́n ṣe ń sọ, àwọn ti gbé o, àwọn ti ṣe o, ó ti wà lọ́dọ̀ àwọn o, kò bá mú owó wa là ń fẹ́ o. Kìíní kan wọ́n ní yẹn báwo lè ṣe ṣe àwọn ní wọ́n á ṣáà describe ẹ̀ pé báyìí ló ṣe ṣe, báyìí ló ṣe ṣe. Ó ní olóyún, ó ní eléyìí olóyún o. Pé báyìí. Wọ́n ní kán béèrè lọ́wọ́ ẹ̀ pé wọ́n ní ṣe ni wọ́n ní kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lorúkọ ẹ̀. Báwo ló ṣe lóyún? Ṣé ìṣe pé wrong person lè lọ mú? Pé kán bá òun ṣe ní ọṣẹ, kán ṣe bí ọṣẹ ṣe ń ṣojú. Bẹ́ẹ̀ ni. Wọ́n náà yẹn ní eléyìí olórí. Kí lorúkọ? Wọ́n ní olórí Tóbi. Gbọ́ kí lorúkọ olórí Tóbi lò. Wọ́n ní bí Mariam ṣe ya wèrè nìyẹn. Ẹ ti lọ gbé wrong person. Báwo lórí Tóbi báwo? Ṣé mo rán yín lólórí Tóbi? Mo ní kí ẹ lọ gbé Queen Naomi, ẹ lọ gbé olórí Tóbi. Wrong person lè lọ gbé o. Wọ́n ní ṣebí kíní wọ́n ṣáà describe pé ẹ ó pupa, ó ṣe bó ṣe describe fún wa. Pé torí ẹ̀ ni. Wọ́n ní láéláé kí wọ́n tètè gbé padà. Pẹ̀lú ju gbogbo ẹ̀ wọ́n náà ti fẹ́ nà pa. Torí wọ́n nígbà tó ń gbé. Wọ́n ní kán lọ jàjùlẹ̀ o. Wọ́n ṣe gbé padà ni. Wọ́n ní wọ́n gbé lọ síbì kan, wọ́n ṣàjùlẹ̀ níbì kan pé kó lọ gbé taxi kó máa lọ. Bó ṣe lọ gbé taxi, ó di ààfin. Bó ṣe dé ààfin, ló bá ń sọ fún Mariam pé ìgbádàkodò báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe jẹ́? Wọ́n ní Mariam pé òun àti Mariam wọ́n máa jọ mú nǹkan lẹ̀. Mariam ṣe báyìí. Òun ló ṣàlọ́ tú àṣírí Mariam. Tóbi òun ló tú àṣírí Mariam. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run àtijọ́ ló máa ń mú yín nísìnyí express. Number one, orí Naomi òun ló mú wọn. Ọlọ́run Naomi òun ló pààrọ̀ Naomi tó fi Tóbi. Ṣé ẹ mọ̀ pé
tó fi Tóbilọ́ba fi rọ́pò Naomi. Gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ o, wọ́n náà sọ wípé wọ́n fẹ́ na Tóbilọ́ba, wọ́n fẹ́ nà pa. Wọ́n ló wá sọ wípé gbogbo ara gbogbo kiri pé wọ́n lu òun ní àlùkì, òun ò ní gbà o, òun ò ní ṣe. Àṣé Mariam ń plan tiẹ̀, Tóbi náà ń plan tiẹ̀. Ẹ rí bí tún ṣe gé fọ́, ẹ rí bọ́ ọlọ́run wọn ṣe. Ọlọ́run Naomi ó rí lè ṣe mẹ́wàá fún wọn. Wọ́n ń gé wọn ní ìka, wọ́n ń bòrùka. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní gbogbo itú tẹ pa leléyìí. Ó dáa. Wọ́n dẹ̀ ní kábíyèsí pé wọ́n ti sọ fún pé ara Naomi pé ó strong. Wọ́n ní Naomi wọ́n ní bí kábíyèsí tiẹ̀ ní pé òun yìí ń bọ̀, òun ò tí ì ráyè tiwọn. So ibi tí ìyàwó òun wà ló fẹ́ sáré lọ wò. Fẹ́ sáré lọ wo olórí Naomi. Wọ́n sọ pé ó strong. Wọ́n níbi tí kábíyèsí lọ nìyẹn. Pé àbọ̀ wá bá ní ọ̀rọ̀ wọn. Ẹ̀yin èèyàn mi, mo kàn fẹ́ ká mọ̀ pé ṣé rí Ọlọ́run wa. Ọlọ́run gbéni níjà kẹ́rù òbò níjà. Àwa má rí ìdí dẹ̀ sí ni. Ẹ wo bí Ọlọ́run wa ṣe ń ṣiṣẹ́ àrà tó ń ṣiṣẹ́ ìyanu. Ẹlòmíì lọ́ fi rọ́pò olórí Naomi. Bọ́lá ṣe máa kó wa yọ tó máa fi àwọn ọ̀tá wa tó fi máa rọ́pò ọjọ́ ibi tí Sátánì plan fún àwa ọmọ ẹ̀, àwa ọmọ Ọlọ́run. Gbogbo bọ́lá ṣe máa gba táwọn ọ̀tá máa gba ikú wa kú ni, tó máa gba ìyà wa jẹ. Bẹ́ẹ̀ ni. Ṣẹ́yìn náà rójú ayé àbẹ́ẹ̀rí. Ìbí wọ́n ní Mariam sọ pé kí ni òun ti sọ fún Naomi pé òun máa fojú ẹ̀ hàn mẹ́wàá. Pé kì í ṣe ìṣojú òun tó máa fi wá sáàfin, òun dẹ̀ máa ojú ẹ̀ hàn mẹ́wàá. Ṣé rí pé bọ́n ṣe ń ṣe náà fẹ́? Bọ́n ṣe ń gbìmọ̀ pọ̀ tó ń ṣiṣẹ́ ọ̀tẹ̀. Àṣé ẹ wo ibi tọ́lọ́run ti máa mú ìyà wọn fún wọn. Wọ́n ló sọ wípé torí pé kóòtù tán lọ pé kò favour òun. Pé wọ́n ní Naomi pé ṣe ló ń fòun ṣe lẹ́yà nítorí tiẹ̀ ló ṣe pé kábíyèsí títí ní àná pé kábíyèsí ò dáhùn lóhùn. Bó ṣe plan kidnapping, nǹkan lọ kidnap olórí Naomi nìyẹn. Ìdí tó fi lọ rán wọn. Meanwhile, ìyẹn ò rí ti ẹ̀rù. Bó ṣe bọ́ sí bí olórí Tóbi tó wá fẹ́ gba ikú Naomi kù. Wọ́n dẹ̀ gbogbo wọn pátá dẹ̀ máa gba ikú Naomi kù. Tó bá ní wọ́n máa mú èní, ọ̀la náà máa mú. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé eléyìí náà sí wa létí kẹ́ mọ bó ṣe ń lọ. Ṣé ó yé wa báyìí? Kẹ́ mọ bó ṣe ń lọ. Wọ́n ní bí a bá sọ pé wọ́n máa mú èní, pọ́lá náà máa mú, bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ó tán àbí ó tán? Ọlọ́run Naomi yìí wà lẹ́nu iṣẹ́ o. Ìyanu máa ṣẹlẹ̀. Lágbára Kristi. Mo ní kí n fi tó wa létí. Ẹ ṣe bá mi share abeg mi. Ẹ bá mi subscribe. Kí ẹ lè bá mi love ẹ̀. Kí ẹ bá mi fi ìtókù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.